Àlàáfíà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run alààyè, gbogbo ẹ̀yin ẹ̀dá tí ẹ láǹfààní àti come across fídíò yìí. Ẹ jọ̀wọ́ ẹ bá mi jẹ́ kí fídíò yìí kan bàbá Adeboye, pàápàá ẹ̀yin tí ẹ jẹ́ redeem member. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí fídíò yìí kan bàbá Adeboye. Olúwa rán mi sí bàbá ní òru èní mọ́jú. Olúwa ní kí n sọ fún bàbá wípé tí bàbá bá dàgbàdàgbà tó bá rí bí àgbà ń rìn tó bá sùn ní ọwọ́ Olúwa. Olúwa sọ fún mi wípé redeem máa pín sí méjì. Èní jẹ́ on the 8th January 2003. Èní jẹ́ oṣù àkọ́kọ́ ọjọ́ kẹjọ nínú ọdún 2003 tí a wọ̀ yìí. Olúwa rán mi sí bàbá látòrí òkè Àjàmájẹ̀bi. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí fídíò yìí kó ríṣì bàbá, ó wà very very important. Olúwa sọ pé àwọn issue kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, pàápàá tó jẹ́ nínú redeem gangan. Olúwa ní bàbá, Olúwa ní ẹ wá settlement sí i. Ẹ wá settlement sí ní ojú ayé yín, nítorí pé Olúwa ní pé tí ẹ bá rí bí àgbà ń rèsà, tí ẹ bá sùn sí ọwọ́ Olúwa, tí ẹ bá dàgbàdàgbà tí ẹ sùn sọ́wọ́ Olúwa, Olúwa lè redeem máa pín sí méjì, ṣùgbọ́n pẹpẹ kan ṣo lè redeem máa lò. Olúwa náà máa pín sí méjì, ṣùgbọ́n pẹpẹ kan ṣo ni, tí olóyìnbó ń pè ní altar kan ṣoṣo, ṣùgbọ́n redeem pín sí méjì. Hallelujah. Olúwa dẹ̀ sọ pé ìdùnnú tó ń kọ́ ní nǹkan kan yìí, bẹ́ẹ̀ ni, nítorí pé ìjọ yóò gbọ́dọ̀ pín sí méjì. Olúwa ní ìjọ tí òun mọ̀ ní ìjọ tó ń dámọ̀ ní ọ̀run kò gbọ́dọ̀ pín sí méjì o. Olúwa ní kí bàbá redeem, bàbá Adeboye, ẹ ṣe àwọn àtúnṣe wọ̀nyí kí ó tó di wípé ẹ rí bí àgbà ń rè. Ẹ ṣàwọn àtúnṣe wọ̀nyí, àwọn àtúnṣe yòówù tí ó nílò. Kò sóhunkóhun tí ìbá àná yín Olúwa, kò sóhunkóhun tí ìbá àná yín dádì. Olúwa ní ẹ ṣe àtúnṣe yìí, ẹ ṣe àtúnṣe yìí kí ọjọ́ alẹ́ tó dé. Olúwa ní ẹ ṣe àtúnṣe yìí kí ọjọ́ alẹ́ tó dé. Olúwa ní tẹ́ ẹ bá ṣe àtúnṣe redeem máa pín sí méjì. Olúwa dẹ̀ sọ wípé àwọn nǹkan wọ̀nyí tí ń ṣẹlẹ̀ nínú redeem, ẹ wá settlement. Olúwa sọ pé àwọn kan ti kóra wọn jọ tí owó dẹ̀ ràn mọ́ wọn lójú. Olúwa láwọn kan kóra wọn jọ tí ọrọ̀ ti ràn mọ́ wọn lójú. Olúwa ti lé àwọn kan kóra wọn jọ tí ọlá tó ti wà nínú ìjọ redeem ti ràn lójú, ó ti ràn mọ́ wọn lójú. Wọ́n dẹ̀ ń wá láti dúró tipátipá. Àwọn ìgbìmọ̀ yìí ti kóra wọn jọ láti pínjọ yìí sí méjì. Olúwa ní ẹ wá settlement sà, ẹ wá settlement kí ẹ dẹ̀ ní àdúrà 9 days, ọjọ́ 9 pé Olúwa wá àtúnṣe sí ìjọ redeem yìí, má jẹ́ kó pín. Olúwa, gbogbo ìgbìmọ̀ tó ń kóra wọn jọ láti jẹ́ kí ìjọ yìí pín, ẹ fi iná tú wọn ká. Olúwa, ẹ fi iná tú wọn ká. Wọ́n sọ pé ẹnìkan tó lè gbàdúrà ẹni bàbá Adeboye. Mo ń fi àkókò yìí bẹ̀ yín torí Ọlọ́run alààyè. Mo fi Ọlọ́run bẹ̀ yín, mo fi Ọlọ́run ẹ tí ẹ come across fídíò yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó kan bàbá lára, ẹ jọ̀wọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ kó kan bàbá Adeboye lára, ẹ jọ̀wọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ kó kan wọn lára, ẹ jọ̀wọ́ torí Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe ń pín, ayé yín ò ní dúró sí ojú kan. Ìrànlọ́wọ́ Ọlọ́run á dìde fún yín. Ìrànlọ́wọ́ Ọlọ́run á dìde fún yín. Olúwa lè sọ wípé bàbá yìí gbọ́dọ̀ wá àtúnṣe sí nǹkan yìí kí ọjọ́ alẹ́ tó dé, torí tí bàbá yìí bá lọ, ìjọ yìí máa pín sí méjì, ṣùgbọ́n ọ̀tà kan ṣo ni wọ́n máa lò. Olúwa sọ pé kò dẹ̀ ń ṣe ìdùnnú tó ń ní. Bàbá, mo gbà ládùúrà bí ẹ ṣe ń ṣiṣẹ́ láti ìbẹ̀rẹ̀, ìṣẹ́jú díẹ̀ tó kù yìí, ìrìn àjò tó bá ìrìn àjò ń jẹ́ ẹ̀jẹ̀ Jésù parẹ́. Láti àkókò yìí, Ọlọ́run fún agbára kún agbára fún yín. Ìwọ tó láǹfààní àti share fídíò yìí tó dẹ̀ sì kan bàbá lára, mo gbà ládùúrà fún ìgbé ayé rẹ, ìwọ àtọmọ rẹ àtàwọn ẹbí rẹ, ilé ayé yín ò ní dàrú. Jésù Olúwa wa, àmín. Ọ̀rọ̀ yìí wà very important. Ìjọ redeem wọn ló máa pín sí méjì.
pẹpẹ kan ṣoṣo dẹ̀ ni wọ́n tẹ̀ máa lò one altar, ṣùgbọ́n ìjọ Ọlọ́run yìí Olúwa ló máa pín sí méjì. Bàbá yìí dẹ̀ ló lè ṣe é ní ayé, bàbá yìí ló lè ṣe é kí ìjọ yìí máa pín sí méjì. Olúwa lé ẹ wá settlement, ẹ dẹ̀ gbàdúrà ọjọ́ 9, àwọn tó kóra wọn jọ ìgbìmọ̀ tó kóra wọn jọ láti pín ìjọ yìí sí méjì nítorí owó, Olúwa ẹ fi iná tú wọn ká. Olúwa ní pé iná máa là láàrin wọn. Jésù Olúwa wa, àmín àmín ní orúkọ Jésù. Orúkọ tèmi ni Prophet Moses Ogidiolu. Mo ń sọ̀rọ̀ láti orí òkè Àjàmájẹ̀bí. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí mẹ́sẹ̀gì kó rí ìṣe bàbá. God bless you. Amen.